Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Ààrẹ Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò, coordinator àwọn OPC ní gbogbo Nàìjíríà, gbogbo South West, wọ́n ti jáde síta, wọ́n sọ̀rọ̀ nípa ètò ààbò, nípa ètò security. So àwọn ọ̀rọ̀ tí wọ́n dẹ̀ sọ síta ó jẹ́ àwọn ọ̀rọ̀ tó yẹ kí àwọn ọmọ Nàìjíríà kí gbogbo wọn kí á fetí gbọ́, ká dẹ̀ farabalẹ̀, ká wo nǹkan tí ààrẹ tí wọ́n drive at nínú message, nínú ọ̀rọ̀ tí wọ́n sọ síta. Before kan tó sọ̀rọ̀ yìí náà, a rí wípé àwọn kọ̀ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn wọn ti ń jáde síta. Táwọn yẹn tí wọ́n kan lẹ́ ń àtáàkì Sunday Igboho directly, tí wọ́n ń sọ̀rọ̀ sí Sunday Igboho wípé 419 ni, onírọ́ ni, èèyàn kì í ṣe security bẹ́ẹ̀, something like that. So ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ ní ẹnu Ìbà Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. So ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí àwọn náà sọ nípa ọ̀rọ̀ tó ń jà rìnrìn yìí, because ẹ ṣáà jẹ́ ká farabalẹ̀, ẹ̀yin èèyàn wa, ẹ ṣé gan. So Ààrẹ Ọ̀nà Kakanfò ní lọ sógun, kò pé kámẹ́rà lọ sógun tí ò tí ì parí ogun. Result nǹkan tí ààrẹ bá mú bọ̀ lógun ni kámẹ́rà gbé jáde. Ààrẹ ò dẹ̀ ní lọ máa fly drones, which is the secret part of intelligence report, kò máa ṣó ẹ̀ fún àwọn ọ̀tá. Ààrẹ Ọ̀nà Kakanfò dẹ̀ níwà ní palace kò máa sọ pé a ti crack yìí o, ìlú báyìí lẹ́wà o, ìlú báyìí lẹ́wà, ìlú báyìí lẹ́wà o. Òun náà ń pè ní catastrophe on security strategy. Gbogbo breakthrough tá a ti ní láyé, ní rí wa tá a bá fẹ́ lọ sí operation yẹn, ní record ẹ̀. Ọjọ́ tá a bá ti mú culprit yẹn àbí tá a bá liberate àwọn yẹn, òun la ṣe máa jẹ́ kí ẹ̀rí. Èyí tí ó ṣẹlẹ̀ ní Àmúọ̀dọ̀fin just 3 weeks ago, obìnrin ọgbọ̀n ṣe Yorùbá, àwọn Yíbò kan àti àwọn ará Kútọ́nù, àwọn ọgbìn, àwọn ẹ̀dẹ̀wọ̀ tínúra, wọn ọ̀dẹ̀ rìkọ́ọ̀dẹ̀ nígbà tó wọnú rà yìí, nígbà tó ń liberate fún máa yẹn tó ń lọ tó rìkọ́ọ̀dẹ̀ síta. Èyí àwọn gbogbo pọ́tà ti ṣe ìlú adáwọ̀ fẹ́ ṣe operation ká rìkọ́ọ̀dẹ̀, because o bá rìkọ́ọ̀dẹ̀ tó ti lọ ń pò sí ẹ̀, àwọn ọ̀tá tó bá yẹ pé ibi tó ń gbé wọn dé, tó bá gbé dé nínú gbó, wọ́n bá rí pé ti pò sí pé ti close mọ́ àwọn, wọ́n ti gbé wọn jìnnà. In the process, you are putting the life of that person in danger. Àwọn tó ti mú yẹn, tó bá rí pé ẹ ti ń gbé kíní ẹ sí mídíà jù, ẹ ti close mọ́, wọ́n lè pa wọ́n. Wọ́n lè pa wọ́n. Wọ́n lè fẹ́ kí gbogbo Yorùbá mọ̀, ilẹ̀ Yorùbá mọ̀ pé ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá kọ́ má ṣe wọ́n ṣe bà Yorùbá nation struggle jẹ́. Ẹ jẹ́ ká ṣòtítọ́. Wọ́n pariwo, wọ́n pẹ́ nǹkan lẹ̀ pàtó díjọ́ kejì tí local government chairman sọ pé wọ́n ti release àwọn yẹn. Ọlọ́pàá ti sọ pé wọ́n release àwọn yẹn. Àwọn tẹ́ ẹ sọ pé wọ́n ti release ní 2 weeks ago. Òun lọ́lọ́pàá ṣẹ̀ wá sọ pé àwọn làwọn release wọn o. Ibodè Sáádú, mo ní bíbo ṣe dáa nípa tó wà tó ìjìnà sí Igboho tó. Ibodè Sáádú làwọn ti lọ dislodge àwọn terrorists yẹn táwọn fi gbà wọ́n jáde. O sínú gbogbo ya fọ́tò, o record bó ṣe ń gbé jáde. A lè máa tọ́ra wa lórí ààbò ilẹ̀ Yorùbá. Nǹkan tẹ́lẹ̀ ò dẹ̀ fi ń tọ́ra mi jẹ ni pé èyí bá lè ṣe díẹ̀díẹ̀ máa ṣe. But tá a bá fẹ́ ṣiṣẹ́, tá a bá fẹ́ kó tọ́ ni pé kí gbogbo àwọn ẹgbẹ́ tó wà lábẹ́ wa ká ṣiṣẹ́ pẹ̀lú ìjọba, ó ní collaboration. Èkejì, tí àwọn gómìnà bá gbà, mo ń kọ́ ọ̀fù state police, mo ti ń kọ́ ọ̀fù state police nísìn. Ó ti lé ní more than 20 something years, mo ti ń kọ́ ọ̀fù kí ìjọba ṣe state police on the structure. Èmi state police yẹn ní National Assembly ti ṣe báyìí. Wọ́n ń ṣe díìlì lọ́wọ́ ní gbogbo 36 states lọ́wọ́ báyìí. Kí president buwọ́ sí. Ní president bá di buwọ́ sí, tí state police bá di wá ní tọ́ra wa jẹ mọ́.
ọpọlọ lẹ́yìn fi ń jagun ìdẹ́gbẹ́ gbogbo pé kárí mi àmọ̀tẹ́yìn bá tí ọ́fíìsì bá fẹ́ wọ gbólókè Ògùn àrí kó less than 2,000 to 3,000 people wọ́bẹ̀ yìí. Olórí ogun bá fẹ́ jagun mo gbọ́dọ̀ agree pẹ̀lú kábíyèsí Aláàfin, mo gbọ́dọ̀ bá ọba Ọọ̀ni of Ifẹ̀ sọ̀rọ̀, mo gbọ́dọ̀ bá àwọn aláṣẹ sọ̀rọ̀ kí tó ọ̀dà ọmọ ogun ilẹ̀ Yorùbá la pè é, kí wá lọ kó 2,000 3,000 people wọnú Ìgbòho òkè òun tí gómìnà Mákindé ò fọwọ́ sí. Ṣé mọ̀ pé èèyàn ti kógun wọ̀lú láì jẹ́ kó lórí ìlú mọ̀ yẹn. Ṣùgbọ́n tẹ bá ṣiṣẹ́ pẹ̀lú gómìnà wọn ò ní impose coffee against yín. Àìṣiṣẹ́ pẹ̀lú gómìnà ni gómìnà wò pé ta ló improve security architecture wẹ̀yì. Gbogbo strategy táwọn ti ń map láti lẹ̀ ẹni yìí mà ti ń dàrú mọ́ àwọn lọ́wọ́ pẹ̀lú fídíò tó ń ṣe pẹ̀lú kíní. Gbogbo plan ta ní bóyá wọ́n fẹ́ pay ransom ni àbáwọn ọlọ́pàá fẹ́ hit wọn ni ọgbọ́n ẹ̀ máa dàrú wọ́n ṣe declare coffee experience ni a ti mọ̀ pé ìjọba á ṣe owó ẹ̀ fún ẹ tó bá collaborate pẹ̀lú torí tó bá lọ gba ṣáì mọ́ ìjọba lọ́wọ́ àwọn aráàlú á máa pariwo pé kán resign. If an individual organization bá ti ń ṣe iṣẹ́ security kí ló ń gbowó kí ló ń gba location fún kí làwọn sọ́yìn ẹ̀ fún kí ló campaign fún. So rival wà láàrin èèyàn àtijọba tó bá collaborate pẹ̀lú wọn. Mo fẹ́ fún yín ní good example. Tí ẹ̀yọ́ bá jẹ́ landlord nulẹ̀ tó ẹ̀ kò lónìí nulẹ̀ ìwọ ló gba gate man ìwọ ló gba chef ẹnìkan wá ní òun fẹ́ wọnú ilé ẹ̀ òun fẹ́ ṣọ́nú ilé ẹ̀ láì gbàṣẹ lọ́wọ́ ẹ̀ ló má gbà fún. Kò possible báwo àwọn ẹlòmíì tó sọ̀rọ̀ ní social media máa ní sórí àwọn ilé ìpèsà oyè Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń ṣe oyè kékeré tí máa lọ gùn sọ́wọ́ ìjọba tí mi ò ní bá ìjọba sọ̀rọ̀ tí máa lọ place wọn lọ́wọ́ tó wá fi mí gba sáà. Mi ò dé ọwọ́ tí mo wà yìí nítorí bí òun ṣe ọ̀rẹ́ ìjọba tó wà lórí oyè àṣọ rẹ̀ wọn ò fẹ́ ń lò lóun dání ẹni tó ń fò káàkiri ọ̀rẹ́ ìjọba ni lọ́wọ́ gbogbo ọ̀nà mọ́ ẹnìkan wá sọ pé ààrẹ ń wá gbádá Ààrẹ Ọ̀nà Kakanfò wo ló mọ̀ láti 1964 tí ò wá gbádá níbo lè ẹsẹ̀ Lakítọ́lá ń lọ tí ò wọ àgbádá níbo ni MKO bá ń lọ tí ò wọ àgbádá àbí kó wọ súùtù ta lè mi fẹ́ fi jọ tí máa wọ ṣòkòtò pé ààrẹ ò ní kò sí ìran ààrẹ tó máa ń jólòṣì àbí ààrẹ Látòòṣà 1860 to 1886 tẹ́ bá mọye ilẹ̀ tí ààrẹ Látòòṣà ní nìbàdàn ó kọjá bẹ́ẹ̀. About 2 to 3% of the entire Ìbàdàn Ààrẹ Látòòṣà ló ní. Ọlọ́lá ni gbogbo ẹni tó bá ń jẹ ààrẹ. Nígbà tí bí orúkọ ẹ ṣe gbilẹ̀. Ìwé fẹ́ dárúkọ kò sí DPO tó succeed ní ilẹ̀ Yorùbá tí ò partner pẹ̀lú OPC ní ìlú ẹ̀. Kò sí DPO náà. Ẹ wá sí lórí ọ̀rọ̀ security mélòó ni mo fẹ́ kà lẹ́yìn Adépèlé. Bí wọ́n ti ní báyìí sọ̀rọ̀ yìí breakthrough táwọn ọmọ wa ti rí ní different area nílẹ̀ Yorùbá ẹni tó ní structure ó yàtọ̀ sẹ́ni tó ṣẹ̀fẹ̀ kó structure jọ. Ṣé àwọn ọmọ wa tó ń ṣe security tó yẹ pé ẹ rí pé èrò ń pọ̀ ní festival àbí ti tẹ́lẹ̀ mọ́ torí pé àwọn ọmọ wa ti engage ní security tó lè pé ìkànnì tó fi ń jẹun ni. Tá a bá fẹ́ lọ ṣe ológun festival a kọ́ notice pé táwọn wa bá dé ó bá máa di aago mẹ́ta máa sáko ní beach. Àwa rí pé gbogbo èrò tá a rí rẹpẹtẹ ní òru yẹn tó wá máa di 4 wọ́n ti kúrò ní olókùn. Àwa wádìí pé kí ló fà á wọ́n fi kó 4 later ni àwa mọ̀ wípé àwọn ọmọ wa fẹ́ sáré lọ resume back sí post security kan lè hand over
láago 6 sí aago 6:30 òun náà fi ń dúró fún main festival. Mo lè fẹ́ dárúkọ kò sí DPO tó succeed ní ilẹ̀ Yorùbá tí ò partner pẹ̀lú OPC ní ìlú ẹ̀. Kò sí DPO náà. Ẹ wá sọ DPO pé ọ̀rọ̀ security tí mo ṣe ní post mi èmi nìkan mo dá ṣe láì ní OPC ní backing àbí vigilante or Àgbẹ̀kọ̀yà. Kò sí DPO náà. So tẹ́lẹ̀ kan bá sọ pé kí làárẹ̀ ṣe máa kàn máa wò ní pé ṣé èmi máa bá yín gbé kámẹ́rà káàkiri? Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá là pé oyè tí Abíọ́lá pillar of sport nígbà tó wà láyé is the richest person in Africa. Oyè tó filẹ̀ tí Ọlọ́run wá gbé mi síbẹ̀ wọ́n wá ṣe báṣubàṣu. An issue of security èèyàn máa ní àròjinlẹ̀ ni. Mo ti sọ fún àwọn gómìnà wípé ẹ jẹ́ collaborate kájọ ṣiṣẹ́ papọ̀. Nǹkan tí mo ní 14 group tí mo ní kí n kó wọ each local government on local government level. À gbìyànjú dé pé ọ̀rọ̀ security à reduce. Mo dẹ̀ ti ń kọ lẹ́tà sí wọn. Kò sí intelligent gbogbo tó ṣẹlẹ̀ mo ti sọ gbogbo kó máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Mo sọ fún àwọn olórí wa ní meeting ní almost 3 weeks ago. Mo ní wọ́n fẹ́ ṣe bomb blast lẹ́kọ̀ọ́. Ṣé ní mo yẹ sọ̀rọ̀ yẹn àwọn méjì wọ ẹsẹ̀ wọn lẹ̀ pé ìwọ tí lọ rẹ̀ ṣe. Wọ́n mọ̀ pé mi ò sọ̀rọ̀ fún wa pé mo ti rí nígbà tó máa di ijọ́ karùn-ún ní mo ṣe that was a bomb blast. Although police debunk kí tension mass. Gbogbo ọdún ti ṣẹlẹ̀ yìí mo ti sọ pé máa ṣẹlẹ̀. Nípa tẹ́ allow mi kí n kan collaborate information ti máa ní intelligent report ti máa ní máa sọ síta. Àwọn ẹ̀mí ni OPC ò ṣe bí tàtijọ́. OPC ń bẹ bí tàtijọ́. Ẹ̀yin lẹ̀ lo OPC bí tàtijọ́. Ẹ̀yin lẹ̀ ń wẹ́gbẹ́ mi tẹ́fẹ́ kó lórí ogun di méjì ńlẹ̀ Yorùbá. Gbogbo kíní ìdẹ̀rẹ̀ olówó òṣèlú nínú àwọn olóṣèlú àtàwọn ọba kan. Nígbà tí ìran bá ní àlàáfíà tẹ́yìn wò pé fẹ́ promote ẹnìkan tí ò dẹ̀ ní 1% agbára tá a ní ẹ fẹ́ promote ẹ̀ ó rágbà ogun abẹ́lé ogun méjì lẹ́fẹ́ dálẹ̀ ogun ló ń bọ̀ ń tà yìí ogun abẹ́lé lẹ́ ti fẹ́ dálẹ̀. Oríṣiríṣi lovers all over the world ọ̀rọ̀ náà ni a ti gbọ́ tí Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n ti sọ síta yẹn. Gbogbo àwọn impact tí wọ́n ti kó, gbogbo àwọn akitiyan wọn as Ààrẹ Ọ̀nà Kakanfò pẹ̀lú bí wọ́n ṣe bá Nigeria police bí wọ́n ṣe bá wọn ṣiṣẹ́, gbogbo ẹ̀ náà ni a ti gbọ́ láti wò tí wọ́n ti sọ síta yẹn pé impact àwọn collaboration tí àwọn máa ń ṣe pẹ̀lú àwọn ọlọ́pàá, gbogbo ẹ̀ náà ni a rí tí wọ́n sọ síta yẹn. So kọ́ ló ṣàánú wa. So yín tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, ẹ bá wa subscribe, ẹ like, ẹ comment, ẹ tan notification bell yín so that anytime tá bá ti drop a new video ẹ máa lè rí notification. So I really appreciate you supporting you so far. We love you all. Thanks for watching.